Ẹ káàbọ̀ bàbá. Àkú ọjọ́ àìkú. Ẹ káàbọ̀ sórí Sunday Digest wa lénìí. Bàbá àbínibí. Níbi láti máa ń bára wa sọ̀rọ̀ ní ọjọ́jọ́ Sunday láti sọ bí ibo ní àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ló dé dúró. Lónìí ìlú Brazil à ń lọ. So I'm originally from Brazil. Ọ̀kan gbòógì ìbéèrè táwọn èèyàn máa ń bi méjì ni pé ṣé lóòótọ́ ni wọ́n sọ Yorùbá ní Brazil? Mo fẹ́ fi àkókò sọ fún yín pé yes, wọ́n sọ Yorùbá ní Brazil ṣùgbọ́n kì í ṣe official language gẹ́gẹ́ bí àwọn kan ti ṣe lérò rárá. Wọ́n ti gbàgbé èdè Yorùbá yẹn gangan ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn tiẹ̀ lọ ń pọ̀ padà nítorí wọ́n ní ìgbàgbọ́ pé ilẹ̀ Yorùbá ti wá làwọn ti wá. Nínú oṣù tó kọjá yìí ọmọ Brazil méjì ni mo láǹfààní láti interview, ìkan online lẹ́ni kejì offline tí a pàdé ní orílẹ̀-èdè Benin Republic. Àwọn méjèèjì nǹkan tó sì sọ nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá òun náà láti mọ̀ pé ẹ̀wò lónìí. Ìbéèrè aláwọ̀kọ́ tí mo kọ́ bí wọ́n ní pé kí ni ìgbàgbọ́ wọn nínú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá? Kí ni mo rò nípa àṣà Yorùbá? Yoruba culture is one of the most powerful culture around this world. Now you see in Brazil, for example, Yoruba is everywhere. You see Yoruba people everywhere in Brazil. For us as a Brazilian, one of the most impressive, and we are always looking to Africa. We are always looking to the empire of the ancient Africa, what the Nagos bring to Brazil. So for us as a Brazilian, Yoruba culture is kind of the founders of Brazilian culture, you know. Yeah. Àṣà Yorùbá ní pàtàkì jù. Àṣà Yorùbá ní ọgbọ́n. Àṣà Yorùbá mo fẹ́ràn púpọ̀ àṣà Yorùbá. Ṣùgbọ́n mi ò gbọ́ èdè Yorùbá dáadáa. Mo sọ̀rọ̀ díẹ̀ èdè Yorùbá. Nǹkan tó ń gbìyànjú àti sọ ni pé ọmọ Yorùbá pọ̀ ní gbogbo bíi ní orílẹ̀-èdè Brazil ṣùgbọ́n gbogbo wọn kọ́ ni wọ́n gbọ́ èdè mọ̀. Ṣé mọ̀ kó ti pẹ́ láti nǹkan bíi 500 years ago ní ìran Yorùbá ti wà ní Brazil. Ọ̀pọ̀lọpọ̀ wọn sì ti sọ èdè nù ṣùgbọ́n wọ́n ṣe ń padà lọ kọ́ àwọn èdè yìí ni. Inú mi dùn púpọ̀ láti kọ́ èdè Yorùbá, láti kọ́ ìṣẹ̀ṣe làgbà. Inú mi dùn púpọ̀. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí mo wá bi wọ́n òun náà ni pé kí ni àwọn ìdojúkọ tí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá tó ń dojúkọ ní orílẹ̀-èdè Brazil, torí mo mọ̀ pé Yorùbá àwọn tó ń gbé àṣà pàápàá jùlọ ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá tí wọ́n ń gbé lárugẹ ó dojúkọ oríṣiríṣi nǹkan ní orílẹ̀-èdè Brazil. Eléyìí náà ni mo bi wọ́n ní ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. The challenge facing Yoruba culture in Brazil, the challenge faces Yoruba culture is actually the challenge that all the black people are facing in the whole world. Discrimination. In Brazil, the first big problem is a very Catholic place. No? There is a lot of white people also like me that loves Yoruba culture, lots of them. But the main problem in Brazil is discrimination about the religions, you know, in Brazil today. Àwọn ìṣòro àṣà Yorùbá dojú kọ ní Brazil. Ìṣòro ní èdè. À ń sọ̀rọ̀ èdè Portuguese. Ọmọ Nàìjíríà ń sọ̀rọ̀ èdè Gẹ̀ẹ́sì. Because actually all the artists and all the musicians, everybody loves everything that was coming from Orixás. But the main problem that we are facing in Brazil today is this discrimination about the religions. No? We accept them. We accept the Christians. We accept the Muslims. We don't have any problem with them. You know, it's the problem when they think that there is just one God.
and this God belongs to them. And this is not true, you know. God is for everybody. Níbi à ń ṣe ìjúbà fún òrìṣà. Níbi ènìyàn ọ̀pọ̀lọpọ̀ ṣe ìjúbà òrìṣà, fún ìrọ̀mọlẹ̀. And Orixás is the power of nature. Orixás is the power of the wind, the power of the water. In Brazil, we have a person, like Ogum was a person, Shango was a person, but we also have the Orixás that never exist, like Oya, like Iemanjá. Ìṣòro ni ìdájú ọmọ òyìnbó nílẹ̀ Brazil, ọmọ Kristẹni ní Brazil. Ọmọ Kristẹni ń kò fẹ́ràn àṣà Yorùbá. Ìdajì àwọn èèyàn ò fẹ́ràn àṣà ilẹ̀ Yorùbá nítorí pé Kátólíìkì Kristẹni ni wọ́n. N kò fẹ́ràn ẹ̀sìn Yorùbá nínú Candomblé, nínú Umbanda, nínú Batuque. This is the big problem that we face in Brazil today with the Orixás. There's a lot of discrimination coming from other part of the society, the Christians, for example. This is the big problem that we're facing now, unfortunately. Kó wá tó di pé mo tẹ̀síwájú, mo fẹ́ fi àkókò ìsọfún pé Yorùbá pọ́nbélé ni wá lórí ìkànnì. A máa ń rán wa létí ibi tá a ti ń bọ̀, ibi tá a dé àti tá a ń lọ gẹ́gẹ́ bí Yorùbá. Kí ìtàn àṣà àti ìṣe pẹ̀lú èdè Yorùbá má bàa parun la fi dá ìkànnì sílẹ̀ àsìpé ní Bunmi Adetona. Àwọn kan máa ń bi pé kí ló dé pé Yorùbá ni mo máa ń sọ tí mi kì í fi ń sọ Gẹ̀ẹ́sì lórí ìkànnì yìí. Mo wá rò pé gbogbo àwọn tí a fẹ́ bá sọ̀rọ̀ èdè Yorùbá náà ló so gbogbo àpọ̀. Fún àpẹẹrẹ, ẹ jẹ́ ká wo orílẹ̀-èdè Benin Republic. Èdè Yorùbá àti French wọn ni wọ́n fi ń communicate ní àwọn apá ọ̀dọ̀ àwọn Yorùbá níbẹ̀. Tó wá yẹ pé English ni wọ́n á sọ tí a mọ̀ sí Gẹ̀ẹ́sì lọ́dọ̀ tiwa. Ṣé mọ̀ pé ọ̀rọ̀ wa ò ní sí fún wọn? Ẹ jẹ́ ká wo orílẹ̀-èdè Cuba. Spanish ni wọ́n ń sọ àti àwọn tó fẹ́ gbọ́ Yorùbá náà wọ́n gbìyànjú àti gbọ́ Yorùbá lọ́wọ́. Ṣé mọ̀ pé tí ó bá jẹ́ English là ń sọ, fídíò wa ò ní sí fún wọn. Ẹ jẹ́ ká wo orílẹ̀-èdè Brazil tá ara wà yìí gọ́gọ́gọ́gọ́ náà tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Ẹ máa rí pé Portuguese àti èdè Yorùbá lọ́pọ̀lọpọ̀ wọn ṣe ń kọ́. Tó bá yẹ pé Gẹ̀ẹ́sì náà là ń sọ, fídíò wa ò ní sí fún wọn. So èdè tó so gbogbo wa pọ̀ pátápátá òun náà ni èdè Yorùbá. Torí ẹ̀ mo fẹ́ rọ gbogbo èèyàn tó bá wù kó máa ṣe ohun tí mò ń ṣe pé èdè Yorùbá ló dáa ká máa fi ṣe, òun ló tún lè so gbogbo wa pọ̀. Àwọn tó wà ní òkè òkun, tó wà ní diaspora, tí ó wù wọ́n láti gbọ́ èdè Yorùbá, ó máa tètè rọrùn fún wọn láti gbọ́ ju torí èmi mo lè sọ fún yín pé over èèyàn 100 mo ti encourage tí wọ́n dẹ̀ ti ń sọ Yorùbá. Ẹ̀yin náà ṣàárẹ̀ lè tẹ̀wọ̀n ní fídíò yìí. A ti ń sọ̀rọ̀ ní ìsìn ó ti pẹ́ gidigidi gan. Tẹ́ bá sì lọ wo àwọn kọ́mẹ̀ntì wọn ní abẹ́ fídíò mi, wọ́n fi English comment. Tá bá ń chat gan èdè Yorùbá la máa fi ń chat. Mo lè fi hàn yín, mo lè screen mọ̀ jẹ́ kí n fi sínú fídíò yìí kẹ́ lè rí pé èdè Yorùbá la máa ń kọ síra wa bó ṣe jẹ́ ọmọ orílẹ̀-èdè Brazil tó. Mo wá encourage yín náà, tẹ́ bá ní ẹni tó fẹ́ gbọ́ Yorùbá, ẹ lè send message sí mi lórí abinibiHub.com. Níbẹ̀ ẹ máa rí àwọn ìwé tí mò ń tà, ẹ sì lè ṣe support fún wa náà. So ẹ ṣeun, ẹ jẹ́ ká tẹ̀síwájú. Mo rò pé tí gbogbo ènìyàn nílẹ̀ Brazil a ní láti sọ̀rọ̀ ní èdè Yorùbá. Àṣà Yorùbá wà nílẹ̀ Brazil. Àṣà Yorùbá wà ní Candomblé. Àṣà Yorùbá wà ní Santeria, láti Cuba.
àṣà Yorùbá wà ní ẹ̀sìn òrìṣà ìbílẹ̀. Àṣà Yorùbá wà ní ìta, wà ní orin wà. Àṣà Yorùbá wà ní Bahia. Àṣà Yorùbá wà ní ibi gbogbo nílẹ̀ Brazil. Ṣùgbọ́n wà ń kó sọ èdè Yorùbá. Ṣé nǹkan tí wọ́n sọ fún mi sìn ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lórílẹ̀‐èdè Brazil ò gbọ́ Yorùbá mọ́, ṣùgbọ́n àṣà àti ṣe ilẹ̀ Yorùbá ó pọ̀ ní gbogbo lórílẹ̀‐èdè Brazil. Bẹ́ẹ̀ni, gbogbo ènìyàn lágbàáyé a ní láti mọ̀ àti kọ́ èdè Yorùbá. So I'm originally from Brazil. Currently was traveling a lot to Africa. Before I was one time in Nigeria also. And now I'm here in Berlin to actually search about more the Brazilian roots, Yoruba roots, the Nago people in Brazil. This is my mission now, here now. And yeah, I met my big friend now. This I think Ifa just bring us together as a destiny thing, you know. We didn't plan this travel, you know what I mean? Ní báyìí mo mọ̀ pé máa ń kọrin ní èdè Yorùbá, ṣé lè kọrin fún wa? Ìwọ lolólùfẹ́ mi ò jọ̀wọ́ dákun yé máa kọ̀ mí sílẹ̀. Ìwọ ni mo fẹ́ràn jù ní gbogbo ayé yìí ṣùgbọ́n. Ìwọ lolólùfẹ́ mi ò jọ̀wọ́ dákun yé máa kọ̀ mí sílẹ̀. Ìwọ ni mo fẹ́ràn jù ní gbogbo ayé yìí ṣùgbọ́n. Bójówó ló fẹ́, olólùfẹ́ ò máa fún ẹ. Bójáṣọ ló fẹ́, olólùfẹ́ ò máa raṣọ fún ẹ. Bójámọ́ ló fẹ́, àképolúwa k'Olúwa ló mọ̀. Ìwọ lolólùfẹ́ mi ò jọ̀wọ́ dákun yé máa kọ̀ mí sílẹ̀. Ìwọ ni mo fẹ́ràn jù ní gbogbo ayé yìí ṣùgbọ́n. Ìwọ ni mo fẹ́ràn jù ní gbogbo ayé yìí ṣùgbọ́n. Ọ̀pọ̀lọpọ̀ ṣe ìjúbà òrìṣà fún irúnmọlẹ̀. Àmọ́ ó ṣe ní èdè Pòtúgì. Rárá, a ní láti ṣe ní èdè Yorùbá. Èdè Yorùbá ní láti kọ́ ní ilé ẹ̀kọ́. Ọkùnkùn yé mi. Ẹ wò, kò ní jù báyìí lọ lé ní orúkọ tèmi àmọ́ jẹ́ Bunmi Adetona. Gẹ́gẹ́ bí mo sọ ní ìbẹ̀rẹ̀ bílẹ̀ tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yẹn nílé Yorùbá pọ́nbélé ní wá lórí ìkànnì. A máa ń rán wa létí ìgbà tí ń bọ̀ ìgbà dé àti ìgbà ń lọ gẹ́gẹ́ bí Yorùbá kí ìtàn àṣà àti ìṣe àti èdè Yorùbá má bàa parun la fi dá ìkànnì sílẹ̀. Fídíò mi tí mo fẹ́ kẹ́ wọ̀n jáde lórí screen. Kó wá tó di pé lọ wò yẹn mo fẹ́ kí bá mi like fídíò eléyìí náà. Tẹ́ bá ti subscribe ẹ jọ̀ọ́ bá mi subscribe sórí ìkànnì Yorùbá pọ́nbélé ní wá gbé ọmọ ìsọ lẹ́ẹ̀kan ẹ̀. Ẹ wo níbi ni màá ti dáhùn lónìí ẹ̀. Ẹ bá gbàgbé láti like ara ẹ̀. Dàbọ̀.